ọ̀gá mi ló jẹ́ aṣíwájú mi ló jẹ́ mẹ́tọ̀ mi ló jẹ́ so àwọn ló máa bá wa lọ́ọ̀ṣì ẹ̀ lónìí àwọn ló máa kọrin tó máa fún dára yá. ẹni ẹlẹ́kẹta lẹ́fẹ́ ṣe lé àwọn previous ones ẹ̀ ṣe kí ní ẹ̀ ṣe kejì ìrẹ̀wẹ̀sì òsì bá yín ṣé ìgbọ̀tẹ̀ ilé ìrògbà náà lè rí ẹ̀rọ owó ẹ̀rọ ńlá ẹni gbogbo ẹ̀ ẹ̀rí mẹ́ka ẹ̀rí mọ́tò síbẹ̀. ẹ̀rí kí ẹ̀dá tó lè pè tán ọ̀la ojú máa ti rí o alájì barista kọ́ ọ̀hún foríjì o. a ní ó tó fi ìkọ̀kọ̀ òwe àgbà ó tó fi ìkọ̀kọ̀ iṣẹ́ àsùn tó mí àlàtà ọ̀bẹ ìdí ẹ̀ àkọ́kọ́ gbóná ìdí ẹ̀ àkọ́kọ́ gbóná òyìnsì ṣùgbọ́n olóyìnbó ní focus and determination leads to success. Nígbà wọ́n bá ti kú rẹ̀wẹ̀sì ní ọjà ní focus bí i iṣẹ́ ìlànà ọ̀gbọ́n ṣe tó fi jẹ́yàn wọ́n ṣe lámbẹ̀ èmi náà fẹ́ fi èyí máa débi tó lò. Iṣẹ́ iná orí iṣẹ́ orin náà ló gbé dé àìsí ló fi lọ sí mẹ́ta. Ǹjẹ́ lè fọ́ ní. Alájì nínú ìwádìí kan ṣe ń pa yín a gbọ́ pé ẹ gbé pẹ̀lú màmá Alájì Wasiu Ayinde ẹ gbé pẹ̀lú wọn. Dáadáa àwọn ọlọ́tọ̀ mi àwọn ọlọ́tọ̀ yín dàgbà. Ẹ tún sọ nínú ọ̀rọ̀ yín pé ẹ̀gbọ́n ti ń dáre yín jẹ́ sí A1. Ǹjẹ́ ẹ rí àǹfààní pé ẹ jẹ́ bàtọ̀ wọn látọ̀dọ̀ wọn jẹ́ rírí. Ṣẹ́rí kékeré kálukú lọ́wọ́ ọba ṣẹ́rí alájà alimọ́tò ṣàdíyà màmá tó dání wọn because màmá yẹn olórin ni wọ́n ṣe jẹ́ olórin yẹn wọ́n tún máa ń fún mi lórin wọ́n máa ń fún mi lórin tó máa kọ́. Ní màmá Alájì Wasiu Ayinde màmá tó dání wọ́n fún mi lórin tó máa kọ́ first record mi wọ́n náà ló gbọ́dọ̀ kọ́ mbẹ́ alájà ló fún mi. Ǹjẹ́ lè gbọ́ mbẹ́. Àbíkẹ́ Bólúwadé màmá ọmọ gbọ́dọ̀ àlíwọ̀n tó ń jẹ́ ṣáàbí ni mo fi dé ìtọ́ fún wọn ní pé ọ̀tá tí mo ní aṣọ ojú délẹ̀ bí ọ̀bọ ọ̀tá tí mo ní aṣọ ojú délẹ̀ bí ọ̀bọ ìlà ìlẹ̀kẹ̀ kí ojú àgbo ọ̀tá tí mo ní aṣọ ojú délẹ̀ bí ọ̀bọ ọ̀bí ṣe tó bá jẹ́ ṣẹ́yàn báwọn ṣe fún mi ní ìyẹn èmi náà fi àtúntò tèmi mo fi kì wọ́n bó lẹ ṣe kì wọ́n. Àbíkẹ́ Bólúwadé màmá ọmọ gbọ́dọ̀ àwọn àlímọ̀ tó ń jẹ́ ṣáàbí mo bá yín dúpẹ́ àlímọ̀ ṣáàbí ìyàwó oúnjẹ ọmọ tó ń ṣojú rẹ̀ wọ́n ní ọ̀tá tí mo ní aṣọ ojú délẹ̀ bí ọ̀bọ ọ̀tá tí mo ní aṣọ ojú délẹ̀ bí ọ̀bọ ìrẹ̀kẹ̀ kí ojú àgbo ọ̀tá tí mo ní aṣọ ojú délẹ̀ bí ọ̀bọ ti Alájì Wasiu Ayinde wọ́n jẹ́ ẹjọ́ ọmọ ẹ̀gbọ́n tí ẹ̀dájọ́ wọ́n jẹ́ ẹ̀gbọ́n wọ́n jẹ́ àbúrò fún bàbá yín. Bàbá ni bàbá ń jẹ́ bàbá mi ló jẹ́ ní agboolé wa ní ìdẹ́wọ̀n agboolé wa bàbá mi ló jẹ́ àbúrò bàbá ẹni ní ti mísíkì bàbá mi ló jẹ́ so àdúrà tó ń gbà fún ọ ní pé ọ̀nà kó bá jẹ́ kó jẹ́ kó kù lẹ́mìí òkè lọ́wọ́ ọ̀nà máa jà wọn bọ́ ẹni wájú ni wọ́n kọ́ máa fà wọ́n sẹ́yìn inú tẹ̀ tí wá dùn pé èmi wà ní hajj ni mo ti ń gbọ́ pé wọ́n ti jẹ olórí ọmọ bá kiri ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lè ṣe àgbọ̀mọ́ ìṣòro fún wọn ọ̀rẹ́ wọn alájì àìsíkú náà àjọ wà ní wọ́n ti kára yóò níbi tí wọn kódà orí bẹ́ẹ̀ ṣe kó dẹ̀ lọ sí rúùmù ẹ jẹ́ àgbọ́ díẹ̀ nù ẹ̀ ní ṣókí. ìyàgò lè wà lóde sí olórí ọmọ bá fìdí pọtẹmọlẹ níjẹ̀bú òde o Àyìndé adé agbolé wa lóde sí Ọlọ́run dẹ̀mí Àyìndé sí fún wa àmì ọmọ nífò ṣèṣù kan ní bọ́lá ọ̀pọ̀ àpẹ́ láyé Wasiu Ayinde ọmọ bá ní o Adégoróyè ọba ní o ọmọ jùṣàgbọ́lá ọgọ́jì ọmọ bá kì í jagun bí ẹrú baba ńlá yìí ọba ìdẹ́wọ̀n Ìjẹ̀bú nílé ọmọ jùṣàgbọ́lá ọgọ́jì Ládémọ́lá mo bórin ńlé mo bá lù lọ́dẹ kọ́ni àfijì ìròyìn ó tá fojú bá Sikiru Lemon nítorí ìtàkùn tó so bá òun ló ṣàgbé ló ṣe lẹ́gẹ́dẹ́ lórí àwọn Yorùbá ìtàkùn tó so bá ló ṣàgbé ló ṣe lẹ́gẹ́dẹ́. Ẹ Alájì ní ṣókí adúpẹ́ pé ẹ lọ sí àjẹdẹ̀dẹ̀ láyọ̀ kí ni ìrírí yín ní ṣókí ní hajj tẹ lọ. ẹ̀wọ̀n pé iṣẹ́ hajj àwọn Yorùbá ní mọ́kà márùn. májùmọ̀ mẹ́rin tó fẹ́ lọ. májùmọ̀ mẹ́rin tó fẹ́ lọ. ìdí mi kàn níbẹ̀ ni pé ṣe rí ẹni tó ń fẹ́rẹ̀ láti lọ kọ́nà kó jòkó ṣe rọrùn fún un hajj gbígbà tó wà bẹ́ẹ̀ o àti hajj ni mo ti ń rí ìyanu Ọlọ́run gbà
bẹ́ẹ̀ ni mo sọ fún yín àti àdìdí ìyànà náà nígbà tó wà wà ń bẹ̀ ọ̀rẹ́ mi kọ́ wà kẹ́yìn dé ilé òun lọ ó ti ṣáájú ìlọ ó sọ wípé tí bá lọ sí hajj pé ibẹ̀ tí bá kú tí bá jìnnà sí Kaaba tí mo ń ṣe ní aram tí mo ń ṣe àdúrà mẹ́rin tí mo bá ta tí mo ń ṣe pẹ̀lú ìmọ̀ rí pé gbàdúrà mo máa rí bẹ̀ ó lè dìde pé sọ ó rí bẹ̀ tó agbára náà bá ó jẹ́ agbára yẹn bẹ̀ gbàdúrà wà bẹ̀ ṣé àràfá ni gbàdúrà wà bẹ̀ ṣé ní mìíràn ni ibẹ̀ ẹgbẹ́ ní Mẹ́kà mọ́rọ̀ wà mìíràn yẹn gangan abẹ́ tẹ́ǹtì ibẹ̀ ní Mẹ́kà mọ́rọ̀ wà Mẹ́kà mọ́rọ̀ mi ẹ̀yin náà dé bẹ̀ ẹni wọn wò lọ ẹ̀yin náà débẹ̀ ẹni ojú yín. Alhaji owó tó fi lọ Mẹ́kà ẹ̀dá pé last year ẹ̀ lọ bí $4.5 million tán lọ. owó yẹn èmi la mọ́tò wáyé Mẹ́kà. mọ́tò ti yẹ kó tó lọ. mọ́tò ti yẹ kó tó ẹ mọ̀ ọmọ mùsùlùmí ni mí ó fi bàbá tó bí mi Alhaji. so Mẹ́kà tí mo lọ ló jẹ́ kí n máa fi gbogbo àdúpẹ́ lọ́wọ́ gọ́fúnà Babájídé Olúṣọlá Sanwó-Olú àwọn ọlọ́run lọ sí Mẹ́kà wọn á pè é Sanwó-Olú àwọn olórin wọn pè ní Sanwó-Olú babes lára wà nípa ọtí ìgbẹ́tọ́ ńlọkùnrin àárín wọn tí ẹ máa ń fọ ní Sanwó-Olú ṣẹyẹ fún gómìnà ìpínlẹ̀ àwọn ọmọdé lọ́ra ẹ̀mí chief of staff ọmọ ibi táyà yìí láti máa gbé òun ní àwọn fẹ́ kí ọkùnrin wà ní àárín wọn ẹ̀ wúwo àárín onífújì ńlọ invite sáárín wọn so olùdíje ni máa ń kiri ìfúnnikéré omi ìdí ẹ̀ka fún ọ̀la. ẹjọ́ tó sọ fún yẹn wọ́n pè é pé nínú àwọn àṣọ olùkọ́ ìṣe ẹ̀yìn ọkùnrin tó ń múnú báwo ni lára yìí. kódà dọ́là tó bá ní àwọn tí ìyá pé gọ́ọ̀nà lórí kan ẹ̀ mọ̀ lọ́sẹ̀dì ló sẹ́ẹ̀dì platform tó ti yá ni. gbàkọ́ yẹn pé ẹ̀wà náà tó máa lọ àbẹ́ nǹkan ti plan ẹ̀ tẹ́lẹ̀ ẹ ti ní pé à ọdún máa tẹ̀lé máa. ọdún ẹ̀ àrùn ló bọ́ sí alájà bọ́m̀bè àjọ wà nínú Sanwó-Olú ìṣẹ̀lẹ̀ nídà níwá àmẹ́fà nídà níwá alájà bọ́m̀bè alájà dawat ẹ̀gbọ́n alájì dawat tó ń gbé jù wọ́n wà fún àpòlọ́ agbọ̀n ní sálísù ẹ̀gbọ́n ní sálísù gbẹ̀mísì sẹ́lẹ̀bù àti alájà mùsùlùmí àtòkóyè ọ̀pọ̀lọ́ sí lẹ́gbẹ̀sà nílẹ̀ àmẹ́fà mi ní ọkọ̀ Síkírù Lemon nínú jẹ́ ọkùnrin àjẹmẹ́fà so alájà bọ́m̀bè náà pè mí alọ́jọ́ ìlú ẹ̀lú lẹ́mọ̀ bá mi sẹ́ndì fún mi mú ẹ kò lè sẹ́ndì nọ́mbà ẹ̀ máa wò pé alájà yìí mọ nọ́mbà má pẹ̀ yá yìí mọ nọ́mbà mi nà èwo ni ojú nẹ́tún ní sẹ́ndì nọ́mbà fún mi gbogbo ọkùnrin bóyá àfẹ́ lọ́kọ́ yẹn l'Àbújá bóyá àfẹ́ lọ́kọ́ mi kú mi lérò mi mo sẹ́ndì láàárọ̀ kó mi láàárọ̀ sẹ́ndì ọdún máa di ìrọ̀lẹ́ lẹ́jọ́ kejì wọ́n ní kí n pàdé àwọn ní aláwùsá o gọ́fúnà ńkọ́ wọ́n fún wa ní àjì lóúnjẹ ní túwò wọ́n mú mi ṣeré ni wọ́n bóyá yóò lè mú mi ṣeré àgbàlagbà ni wọ́n mú mi ṣeré bí àánú mi ṣe wá nìyẹn àjì máa ń pè wọ́n so bóyá pèmí tó náà àìmọ̀ ewu ńlá tó ṣẹlẹ̀ torí ní 2022 lẹ́yìn tí lọ mi ò lè lọ ìṣẹ́jà passport mi 6 months lókè lórí ẹ̀ ló máa kó expire so wọ́n tó ṣe ewu wọ́n rí jẹ́ẹ̀tì àdìlọ so wọ́n náà wá kàdà pé 2023 ni máa lọ bí tó fẹ́ lọ náà ọ̀nà mọ́tò tọ́lọ̀ ń ṣe ẹ̀yìn ọ̀dá fún mi ó tún lásìkò ìfẹ́tọ̀ ìyẹn lásán tó kó múyàn lẹ̀ kẹ́yìn máa lọ ibẹ̀ mo ti mọ̀ pé àjì máa ń pè yín mo máa ń gbọ́ ní kó máa ń sọ pé àjì máa ń pè yín yìí ṣe àwọn mọ̀ kó tó tọ́ àjì máa ń pè yín lórí ní tó ṣẹlẹ̀ yẹn ó tó kéèyàn máa lọ ṣé sákàbà ti tó ni ẹsẹ̀ tó àbí èèyàn ti kọ́ lẹ́yìn òtọ́ náà ò jẹ́ kó ó di mi lọ́wọ́ mọ́tò bàjẹ́ láìtọ́ fẹ́ bá jáde ó kírísítà àwọn ọ̀gá alhamdulillah mọ́tò ìṣẹ́lú àjì ìgbésí àgbẹ̀ṣiṣà ó jẹ́ pé ìṣe lọ sí àjì yẹn mi ò ṣe mẹ́lẹ́ láti Mẹ̀dínà wọ́n á ṣàlọ́ mi sàlàsà láti mákìnnù ìtẹ́wà jìnnà síbẹ̀ mákìnnù àti pí mẹ́ta náà ara mi gẹ̀ jìnnà sára ìtẹ́wà jìnnà síbẹ̀ díẹ̀ tẹ́wà jìnnà mọ́tò àwọn tó jẹ́ rúmi ti lọ mo sì wọ́n ṣọ̀lẹ̀ àmì sára mi àmì bẹ̀lẹ̀ òun yẹn àwọn tàwa látara fún àyẹnọ́fà sàfà àdìmọ́lúwà àṣẹ àtúkò mẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ àràfà náà tó ọlọ́run ọba ló máa ń ṣe orí fẹ́ dà ó lè máa ń jẹ́ wàrà ẹ̀ tó ọlọ́run ọba àlùfọ́ ọlọ́run ọba títóbi fún ọlọ́run ọba no ọlọ́run ọba kọjá bẹ́ẹ̀ ó kọjá òye èèyàn bàbá nìkan tóbi bẹ́ẹ̀ ẹlòpẹ́ni ó tóbi àti nǹkan tóbi wọn ní ọlọ́run tóbi no ọlọ́run ọba ibi jù bẹ́ẹ̀ lọ ó kọjá òye ẹ̀dá. ironically or partially Alhaji Lemon ti sọ̀sẹ̀ inú gbé débi ẹ̀ ó ṣe jí iṣẹ́ orin ni wọ́n ní fáìtì mi ọ̀nà táà ìdílé fáìtì sínú àwọn tó ń pọ̀ yìí. ẹ fún ẹgbàdúrà fáwọn olólùfẹ́ yìí àtàwọn tó ń bọ̀ àtàwọn tó ti dé.
ló wà mí lójú sí wọn because àwọn olórin àwọn fans àwọn inspiration wa o àláìkàlà so kọ́nà kó dùn gbogbo ẹni tí wọ́n fẹ́ orí hajj kọ́nà kó ṣe fún orí tí a lérò kọ́nà kó dùn kó fi dùn wá nínú so èmi náà kọ́nà kó jọ kọ́nà kó túbọ̀ gbé mi ga jù báyìí lọ because iṣẹ́ orin kò yí sí ìrìnàjò tó lágbára gan ni kódà iṣan tó ṣe kí ni bọ̀ alhamdulilayi because àìmọye eléré tajọ́ ń bá bọ̀ wá tó jẹ́ many of them àná ti kú àwọn kan òkú wọ́n wà bí aláìsí mi ò fi ọ̀wọ́ mo fi dúpẹ́ tèmi irú ẹṣin ò ṣe déédéé kádàrá ó papọ̀ àyànmọ́ táyé lolú ó yàtọ̀ sí ti Kẹ́hìndé bákan náà kọ́ o màmá yọ̀mọ̀ wáyé bákan náà kọ́ o màmá yọ̀mọ̀ wá sáyé. owó tó rédíò owó ti àti pé owó tó ti fẹ́ ẹ̀fẹ̀ lẹ́sàmọ́ náà sùn yẹ ká jà á lọ owó tó ẹ̀fẹ̀ lọ́gbẹ̀ẹ́sì.